èèwọ̀ bá ṣe léèwọ̀ ìdílé bàbá bẹ́ẹ̀ la ní èèwọ̀ ìdílé ìyá. àwa fúnra ara wa a gbé èèwọ̀ wáyé látòjọ́. kí là ń pè léèwọ̀? èèwọ̀ ni tá à ń pè tó jẹ́ èèwọ̀ ni tó jẹ́ pé téèyàn bá ń ṣe tàbó ń jẹ́ ohun tí ò bá kádàrá ẹni yẹn mu, òun là ń pè ní èèwọ̀. ohun tí ò bá ká kó lè mọ̀ pé akíní yìí ò tọ́ súnà sóhun tóun bá. ẹ máa wò fàpẹ̀rẹ̀ sí ọkùnrin míì, àyànmí ò fẹ́ obìnrin pupa. tó bá gbé obìnrin pupa sínú ilé, nǹkan ò lè lọ déédéé. ibi tó bá ti ń yẹrẹ ọ̀rọ̀ tó ń lọ sọ́ọ̀tù tó ń lọ fi ọkàn kún èjì, tó ń tọ́ aláwo lọ, tó gbé fákalẹ̀, tó dáfá, ifá yìí ló máa jẹ́ kó mọ̀ sí pé nǹkan tó ń da ìgbésí ayé ẹ̀ láàmú nìyí. àfinimọ̀nà ni ifá jẹ́. ṣó ti yé yín mà? báwo ni ọdún Ifá ṣe rí lọ́dọ̀ yín? ṣé ìgbà wo lẹ máa ń ṣe àti pé báwo ló ṣe máa ń lọ? ẹ ṣe ọdún Ifá dàbí ká sọ pé báwọn onílé bá ṣe, àwọn onílé ta sọ̀rọ̀ wọ́n ṣe ní ọdún tiwọn náà ni àwa onífá tí a mọ̀ sí oníṣẹ̀ṣe tá a ní ọdún tiwa. ṣẹ́rí gbogbo àwọn ohun malẹ̀ yẹn pátá, gbogbo wọn lọ ní ọdún wọn lásìkò tá à ń ṣọdún wọn fún wọn. ṣé ń gbọ́ mi yé mà? ọdún Ifá tá a bá ti mú oṣù kìíní, a máa ṣọdún Ifá títí wọ oṣù kejìlá ni. ṣó ti yé yín mà? a máa ṣọdún Ifá tá a bá ti mú ọdún Ifá láti tá a bá ti ń ṣọdún Ifá láti January, a máa ṣe títí wọnú oṣù kejìlá. àwọn babaláwo rẹ̀ mọ̀, kò sẹ́ni tó lè ka iye babaláwo tán ní àgbáyé. bá a ṣe ń ṣọdún Ifá ní Nàìjíríà ń bí, bẹ́ẹ̀ náà làwọn àwọn aláwọ̀ funfun ní Brazil wọ́n wá ń bá wa ṣọdún ọdún Ifá. kò sí ọdún wọn malẹ̀ tabako wọn sí tọ́ọ̀nì wá ní Cuba o, Brazil o, Canada o, UK o, US. ṣó ti yé yín? àwọn náà máa ń ṣe ọdún, kódà wọ́n ń ṣe ọdún Ògún. àwọn aláwọ̀ funfun tí mò ń sọ yìí wọ́n ń ṣe ọdún. wà ní ọjọ́ wo ni tiyín àbẹ ti ṣe sẹ́yìn? ẹni ọjọ́ wo wà ní ọdún Ifá tẹ́lẹ̀ fẹ́ ṣe? ọdún Ifá tèmi inú oṣù kẹrin ọdún ni máa ń ṣe nígbà ọdún àjíǹde. so èyí yìí sìn mo ti bẹ̀rẹ̀ ọdún ọdún Ifá láti Victory, àti bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọmọọmọlẹ̀ wálé, gbogbo àwọn ọmọọmọlẹ̀ àti ń pè wọ́n wálé. èyí yìí sìn ó ní àwọn ọmọọmọlẹ̀ tá a máa fún ní oúnjẹ. ṣùgbọ́n ọ̀la ni ọdún Ifá mi máa ń bẹ̀rẹ̀ gangan ní èyí tí a mọ̀ sí ọjọ́ Easter Sunday. ọ̀la ń sìn gbogbo àwọn tó tẹ fá lọ́dọ̀ mi, oníkálukú máa bọ fẹ́, wọ́n máa fún fáwọn lóúnjẹ, oníkálukú máa bọ orí. àwọn tó fìdí ẹgbẹ́ lélẹ̀ lọ́dọ̀ mi, oníkálukú wọn máa bọ ẹgbẹ́ wọn. àwọn tí wọn fìdí ẹgbẹ́ lélẹ̀, àǹfààní wà fún wọn láti wá bọ ẹgbẹ́. ẹlòmíì ọkọ ọ̀run ń bàjà, ibi tó bá ti ń tu àwọn ẹgbẹ́, ọkọ ọ̀run yẹn á jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀. so ọdún a máa bọ ajé, kọ́nà rí ajé kó túbọ̀ ṣí kó túbọ̀ là. a máa bọ Bàtálá. so on the 20th ọ̀la tí í ṣe ọ̀la, òun ni ọdún Ifá àtọ̀dọ̀ tèmi. la máa fún gbogbo àwọn ọmọlẹ̀ lóúnjẹ, la máa wẹ Fá, la máa bọ Fá, la máa ṣàìsùn mọ́júmọ́ ọjọ́ ajé. ọjọ́ ajé yẹn gọgọgọgọ la máa ń pè ní ọjọ́ wẹ̀jẹwẹ̀mu. ìjọ kìtà bá bọ Fá, ìjọ yẹn la máa pe gbogbo àwọn àlejò láti orígun mẹ́rin àgbáyé pé tó wọ́n á bá mi ṣàjọyọ̀ ọdún Ifá o. so ìjọ Monday, Easter Monday, Easter Sunday, Easter Monday ní ọdọọdún ni máa ń ṣe ọdún Ifá mi. ìyẹn ló fà kí n lọ sí ìbéèrè tí mo fẹ́ bí yín, torí gbogbo wa la mọ̀ pé Easter Sunday, Easter Monday, àwọn ikú àti àjíǹde Jésù ó ti bẹ̀rẹ̀ láti Good Friday. nígbà tí ẹ wá gbé ọdún Ifá síbẹ̀, kí náà fi jọra, kí ni ìdí tó fẹ́ pé jọ ẹ̀ ni? èmi náà kọ́ ni mo dédé gbé déètì ọdún Ifá yẹn síbẹ̀. ṣé ẹ rí Ifá fúnra ara wọn, àmọ́ oníkálukú ló ní ohun tó rọ̀ wọ́n. ṣé ń gbọ́ mi yé? so gbogbo àwọn babaláwo náà ti ní
déètì ọdún fáwọn ní ọdọọdún ó ní bá ṣe máa ń béèrè lọ́wọ́ Ifá tí ó ti yé yín ó ní bá ṣe máa ń béèrè tí èèyàn bá ti tí Ifá bá lóun gba ọdún lọ́wọ́ ẹni tó tẹ Ifá ṣọdún fóun ó ti túmọ̀ sí pé Ifá yẹn ti gbọ́dún nìyẹn ó gbọ́dọ̀ máa ṣọdún yẹn fún lọ́dọọdún ó dẹ̀ ní nǹkan rẹ̀ tí Ifá yẹn rí fún ẹni yẹn tí Ifá yẹn fi sọ bẹ́ẹ̀ ṣé ó ti yé yín so ní tábà tó bá ti wáyé bẹ́ẹ̀ yẹn a máa wá béèrè lọ́wọ́ Ifá pé ǹjẹ́ ìwọ Ọ̀rúnmìlà ó yan ayò àsìkò tí máa máa ṣe ọdún ẹ fún ẹ náà ṣó yé yín mà tó bá náà wọ́n yan ayò àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí oṣù ó yan ayò oṣù náà tó bá lọ tó yẹ Ọ̀rúnmìlà bá náà wọ́n yan ayò oṣù táwọn tó yẹ ọdún fáwọn táwọn máa ṣe fún wọn oṣù kìíní ni tó bá ní rárá oṣù kejì ni tó bá ní rárá a máa bẹ̀rẹ̀ títí tó máa fi mú oṣù tó bá mú kódà kóṣù yẹn bọ́ sí àsìkò òjò àgbọ̀dọ̀ yẹ tó bá ti wá mú oṣù àwa béèrè pé owó Ọ̀rúnmìlà ó ti mú oṣù ó wá yàn àyò déètì tí ọmọ máa kí máa ṣe ọdún ẹ̀ fún ẹ náà tó bá tún lá òun yàn àyò ṣó ti yé yín déètì tó bá wá mú ó lè mú on the 1st January ó lè mú òun ó sá máa mú déètì kan nínú oṣù kan pàtó tó bá mú bí on the 3rd nsìn tó bá mú bí on the 1st ó túmọ̀ sí pé on the 1st yẹn every January 1st ẹni yẹn gbọ́dọ̀ máa ṣe ọdún fúnfẹ́ ó gbọ́dọ̀ máa fún Ifá yẹn lóúnjẹ ní every January 1st so tó bá wá di ọjọ́ kejì which is January 2nd á wá pé gbogbo àwọn èèyàn pé kí wọ́n bá mi ṣàjọyọ̀ ọdún fáwọn tó bá wá di ìjọ́ kẹta ló ṣe máa wá dáfá ọdún Ifá ló máa mọ bí ọdún yẹn ọdún Ifá tó ń ṣe bó ṣe lọ sí ohun tí Ifá yẹn rí nǹkan re tó ń bọ̀ lọ́nà aburú tó ń bọ̀ ẹbọ tó máa rú tí gbogbo aburú yẹn máa fi lọ tí rẹ̀ máa fi wọlé ṣó ti yé yín so nǹkan tó rọ̀ mọ́ ọdún Ifá ṣíṣe pọ̀. òun náà ni ẹ ti ṣàlàyé fún wa tí a ti gbọ́ yẹn ṣùgbọ́n ó tún wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè bí ẹ ṣe ní ìmọ̀ ìjìnlẹ̀ tó nínú Ifá báyìí torí a ti ń bá yín fọ̀rọ̀ wérọ̀ náà ó ti tó bí ìṣẹ́jú mélòó kan tó yẹ pé ẹ̀ẹ́dẹ̀ fi kan pé méjì ìyẹn já sí pé ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe ṣùgbọ́n lábẹ́ àkóso bó ṣe wù kó rí bóyá wá rí pásítọ̀ kan tó tọ̀ yín wá tó ní ẹgbẹ́ Ifá lẹ̀ kẹ́ ẹ gba Jésù kí lẹ́ ṣe. pé kí n gbé Ifá sílẹ̀ kí n gba Jésù àyíká mi kò tẹ̀ ní jẹ́ irú pásítọ̀ bí òní yálé Ifá